káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Akúṣe akú àtàárọ̀ gbogbo ara la máa rájẹ jẹun láṣẹ Èdùmàrè. Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ mi pápápá ni mo wá. Mo ní kí n ṣàlàyé bó ṣe ń lọ fún yín nípa àwọn ajínigbé ọ̀daràn tí wọ́n fi páńpẹ́ òfin gbé. Lára àwọn tí ọwọ́ ìjọba ti bà tí wọ́n sì ti gbé wọn lọ ilé ẹjọ́. Òní ni wọ́n sún ìgbẹ́jọ́ sí, òní náà nìdájọ́ wáyé. So pápápá mo wá ní ká sáré reflect lórí ẹ̀, ká mọ báwo ni nǹkan ṣe lọ nílé ẹjọ́, ẹ̀sùn wo ni wọ́n fi kàn wọ́n, kí ni tó ṣẹlẹ̀ lọ́hùn, bó làwọn onítọ̀hún náà ṣe bara jẹ́, àbí ká sọ wípé ìbarajẹ́ wọn kàn á tiẹ̀ ni. Torí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé téèyàn bá ti ṣẹ̀ lẹ́sẹ̀, èèyàn náà ó ti máa fọkàn ro bí ìjìyà rẹ̀ ó ṣe tóbi tó. Tán bá jẹ́ ẹni tó mọ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ, tàbí àwọn ntọ́rọ̀ mọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ wọn, ó yẹ kí wọ́n mọ̀ wípé bí wọn ò bá dájọ́ ikú fáwọn, ẹ̀wọ̀n gbére náà ló sì tún kàn. Torí pé lórílẹ̀-èdè Nàìjíríà ó dàbí ẹni pé ìṣẹ̀lẹ̀ tó bá jẹ mọ́ kú nìkan ni wọ́n máa ń dájọ́ ikú fún èèyàn lé lórí. Ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ ìdàlúrú ìfẹ̀míṣòfò ìṣekú oró pààyàn náà yẹ kó jẹ mẹ́sàn-án, ó yẹ kó jẹ mọ́ ìdájọ́ ikú. Tá a bá wò dáadáa, ìjà kọ́ máa kíra wa kú tòjò wẹ́líwẹ́lí, wọ́n rọ̀ lọ́wọ́ ń bí. Àmọ́ bóyá bẹ́ẹ̀ ló ṣe rọ̀ lọ́dọ̀ yín, torí a sì yí òwú bí Ọlọ́run ọba mi ò sí. Ọba tó jẹ́ pé àrà tó bá wù ú ní máa ń dá, bó bá wù aṣòjò sáwọn ibì kan, at the same time a tún sọ̀dá sáwọn ibì kan lásìkò kan náà. Tó bá wù afẹ́ òtútù láwọn ibì kan, tó bá wù ú aníkòrú ó mú láwọn ibì kan. A wà níbí, a máa wọ̀ ọ́kán, òjò ọmọ rọ̀ ńbẹ̀ kò ní débí. A wà níbí, òjò ọmọ rọ̀ ńbí kò ní dọ́ ọkán. Ọlọ́run ọba mi náà ní ṣe gbogbo ẹ̀. A ṣe nǹkan tiẹ̀ létòlétò bí Ọlọ́run ọba mi ò sí. So like I said, pápápá ni mo fẹ́ sọ ọ̀rọ̀ ọ̀hún, ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí wọ́n bẹ̀ yín náà ni pé bẹ́ẹ̀ ṣe ń wọlé òun, ẹ bá ń pín. Ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ bó ṣe ń lọ àti tí ń ṣẹlẹ̀. Oore tí ẹ̀yin ń ṣe, oore tí àwa ń ṣe fún àwọn èèyàn tó kù kò mọ níwọ̀nba, because majority wa náà ló máa ń wo pé bíjọba bá mú wọn wọ́n fi wọ́n lẹ̀, bíjọba bá mú wọn wọ́n fi wọ́n lẹ̀. Ńlá fi wá ní ibi táwọn ilé ọba wọ̀ a fẹ́ mọ̀, kò dẹ̀ gbọ́dọ̀ dàbí business as usual tó jẹ́ wípé bá a ti arrest wọn là ń forgive wọn, tá ń fún wọn ní amnesty, tá ń rehabilitate wọn, tá sì ń dá wọn padà sáàrin society. So eléyìí ni gbogbo wa sọ wípé a fẹ́rù ẹ̀ mọ́. Ẹni tí wọ́n bá ti mú kán prosecute ẹ̀ kí wọ́n jẹ́ ká rí, yóò lè jẹ́ káwọn míì tó bá tún fẹ́ ṣerú ẹ̀ kí wọ́n lè súnra kì, yóò lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó bá tún nírú ẹ̀ lọ́kàn, yóò lè jẹ́ kóríyá fún àwọn aráàlú tá a fẹ́ mọ bí ti ń lọ, yóò sì jẹ́ ìfinilọ́kànbalẹ̀ àti kóríyá fáwọn tí wọ́n ṣe wàhálà láti ráwọn èèyàn wọ̀nyí mú.
so àwọn ìdínú tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ò fi ṣòfò tó jẹ́ pé gbogbo ẹ̀ ló ní iṣẹ́ tó máa jẹ́. Breaking news ló bá jáde, pàjáwìrì yàjóyàjó bó ṣe jáde náà ni mo ní kí n má jẹ́ kí tiyín ó di. Ọ̀rọ̀ tó bá gbalẹ̀ wọn ìsọ́ láàárọ̀, tó bá gbà àárọ̀ wọn ìsọ́ lọ́sàn-án, ọ̀sán lílé ìbá wa, ọ̀sán náà la ní ká má jẹ́ kí tí ẹ̀yìn èèyàn ló di. Ṣé gbádùn mi? Bàbá ní á dá dúró, ta la fẹ́ dá dúró dè? Ẹ̀yin tá a fẹ́ bá sọ̀rọ̀ náà rèé. Látọ̀dọ̀ yín ni ọ̀dọ̀dọ̀ àwọn kan, látọ̀dọ̀ àwọn kan ní ọ̀dọ̀dọ̀ àwọn kan, bí ròyìn ṣe tàn kálẹ̀ bí òrùn ọ̀sán nù, bí ṣe ràn mọ́ bí ìtàn mọ́ná nu, bí n tá a sọ lórílẹ̀‐èdè Nàìjíríà bí ṣe di ti ń káàkiri àgbáyé nù. Torí pé ìṣẹ̀lẹ̀ tó ríire ó kárò oko wálé, ìjọ́rí tí èèyàn ló sì fẹ́ mọ bí ṣe ń lọ. Ìjọba mọ̀ fásitì pápápá wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́, pápápá good afternoon sir, pápápá wọ́n ti fẹ̀sùn kàn wọ́n, pápápá wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́, pápápá wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọn. Alright, ẹjá farabalẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé ní oṣù tó lọ níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti bà àwọn afurasí ọ̀daràn 6 tí wọ́n ní líǹkì sí ìjínigbé Àwòrò Ìṣẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire. So àwọn 6 tí wọ́n mú yẹn, God bless you sir, God bless you sir, God bless you ma, àwọn ló ràn ìjọba lọ́wọ́ tí wọ́n fi gẹ́ẹ̀tì location àwọn ẹbí àwọn tó ṣẹ́kù sínú igbó, tí wọ́n fi ààrẹ tí wọ́n fi wá àwọn ẹbí wọn lọ, wọ́n fi kó àwọn ẹbí wọn, rìkọ́ọ̀dù fídíò wọn, sẹ́ǹdì ẹ̀ sáwọn ajínigbé tó wà nínú igbó. Eléyìí làwọn rí tí wọ́n fi mọ̀ wípé ọmọjá ti kó ní yà ń rà á. Ejò tí wọ́n kò ń bi tàná, báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ, ẹ̀rùn a máa yan jura wọn lọ. Àwọn náà ò ṣe méní, wọn ò ṣe méjì, wọ́n gba kádàrá, wọ́n yọ̀ǹda àwọn ọmọ wa àtàwọn olùkọ́ wọn tó ṣẹ́kù kí wọ́n máa lọ láyọ̀ àtàláfíà. Àwọn kan ní ó fi orí kó ẹ̀ṣẹ̀ àwọn tó kù lọ. Àwọn tí wọ́n àrẹ́sì 3 nínú wọn náà níjọba àpapọ̀ gbé lọ ilé ẹjọ́. Ṣé gbàgbé nínú request àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ gbé, wọ́n láwọn ọ̀gá àwọn kan ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n l'Ágòdì, àwọn kan ń bẹ l'Ábólóńgó, kí wọ́n bá wọn dá wọn lẹ̀. ń bọ́ yá wọn ní 2 péré ni wọ́n. Ìjọba ti bá àwọn méjèèjì náà lọ ilé ẹjọ́, ìjọba ti dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn náà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ti àwọn 3 tán gbé lọ ilé ẹjọ́ yìí tí wọ́n dá lẹ́jọ́ lónìí. So ó dà, ẹ já kọ́kọ́ padà reflect lórí ìgbà tí wọ́n arrest àwọn yẹn. Ọ̀yọ́ State Police Command arrest 6 suspects linked to Ògbómọ̀ṣọ́ kidnap. I quote, the Ọ̀yọ́ State Police Command says it has arrested 6 suspects and local informants through operational tactics who were having conversation with the bandits responsible for the Àwòrò Ìṣẹ̀lẹ̀ Oríire local government area school abductions. Ǹjẹ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi rí àwọn yẹn mú? Òun náà ni pé ìkan nínú wọn mú lára fóònù àwọn tí wọ́n jí gbé. Wọ́n mú àwọn kan bí tán ti wá gbé ransom, wọ́n wá gba ransom. Pé táwọn èèyàn bá fẹ́ san ransom, ibì kan ni wọ́n lọ gbé sí. Àwọn èèyàn kan ni ó gbà ń bẹ̀ tí ó gbé lọ fún àwọn ajínigbé. So wọ́n mú àwọn kan fún yẹn. Ẹlòmíì tí wọ́n mú ń pé wọ́n bá fóònù ìkan nínú àwọn tí wọ́n jí gbé, wọ́n bá lọ́wọ́ ẹ̀. Bó ni wọ́n ṣe bá lọ́wọ́ ẹ̀? Mo rò pé ó máa fẹ́ transfer owó láti inú àkáǹtì ẹni yẹn, bóyá ó fẹ́ change pin or anything. Ní báǹkì fi send the pin sí fámìlì ẹni tí wọ́n jí gbé, tí fóònù mi ń bẹ lọ́wọ́ wọn, tí ímeèlì ń bẹ lọ́wọ́ wọn, wọ́n rí ímeèlì.
so ìyẹn ni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ inú eléyìí ni wọ́n lò tí wọ́n fi rí àwọn kan mú ńgbà tí wọ́n mú àwọn mẹ́ta làwọn eléyìí ń jẹ́wọ́ ni wọ́n fi rá àwọn mẹ́ta míì mú kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọpa àwọn tí wọ́n rí mú yẹn. However, official security reports indicate that none of the main bandits inside the forest has been arrested yet. Ìyẹn túmọ̀ sí pé àwọn tá a mú yìí o àwọn olùrànlọ́wọ́ àtàgbòdegbà wọn ni àwọn tí wọ́n jiyàn gbé gangan àwọn sì wà nù gbó àti rí wọn mú ṣùgbọ́n àwọn agbódegbà yìí ló ràn wá lọ́wọ́ tọ́jà mọ́ ibi táwọn tí ń bẹ nù gbó wà. So as they continue to evade tactical net bọ́n ṣe ń dágbọ́n ni wọ́n ń rí ọgbọ́n wọn kọjá báwọn iléeṣẹ́ agbófinró ìjọba àpapọ̀ àwọn security agents bọ́n ṣe ń gbìyànjú tó làwọn yẹn náà ń yọrí bọ́rọ́. According to official statements from the Oyo State Police Command, the tracked individuals were Babangida and Kabiru, who acted as local logistics providers. Couriers and informants were apprehended in Ojo area of Ibadan while attempting to retrieve exchange money, ransom for the bandit. Wọ́n fẹ́ bá wọn tí ń bẹ́nu gbogbo owó kan bá wọn gbé lọ ọwọ́ bá wọn eléyìn bí ìbá ṣe pé èèyàn mọ nǹkan tí ń ṣe wá sí yàyà Ìbàdàn láti wá dánrú iṣẹ́ láabi bẹ́ẹ̀ wò ok Adéwuyè Àyànwọlá àti Rafiu were arrested during follow-up investigation. Ńgbà tí wọ́n mú àwọn mẹ́ta yẹn làwọn yẹn dákọ̀ àwọn mẹ́ta eléyìí they are from the Gbudu area of Kwara State and Agbo-Are in Oyo State. Ìlú tí wọ́n nìyẹn. Three accounts served as temporary holding point to distribute cash to the forest band bandits. So àkáǹtì mẹ́tẹ̀ẹ̀ta yẹn Central Bank of Nigeria wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé wọ́n restrict ẹ̀ wọ́n ò jẹ́ kó yọ jáde mọ́ wọ́n ò jẹ́ kó jẹ jáde mọ́. So the Central Bank of Nigeria and anti-graft agencies have since trapped on the account numbers associated with those names. So gbogbo account number torúkọ wọn wà ń bẹ̀ wọn wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé. Adeleye, a student from a nearby university, was tracked by military personnel. He was apprehended after being caught with a victim's phone. The email the man sent to the parents were traced directly to his device. Bọ́lọ́n bá fẹ́ fojú àṣebi hàn nǹkan kan náà lọ́lọ́run ó lò gẹ́gẹ́ bí atọ́nà atọ́kùn tó ń tàn ó fi ṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pààyàn tán rò pa àwọn mọ̀jẹ̀ gbé nǹkan kan náà ni máa ń padà tú wọn fó táṣìírí ó fi tú táfi máa sọ pé ẹ̀jẹ̀ lágbára Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run kàn máa ṣe níṣe tí ó fi fojú àṣebi hàn tó jẹ́ pé kò sẹ́ni tí ó ṣe nǹkan tí ó mú jẹ gbé tó bá rò pé ó mú jẹ nísìnyí àṣírí rẹ̀ ó tú lọ́la. So Oyo State Police Public Relations Officer noted that investigators intercepted their conversation with local informants on how to navigate Old Oyo National Park step-by-step direction to evade military borders. Bó làwọn tí ń bẹ nínú Old Oyo National Park tí wọ́n ó ṣe láǹfààní àti jáde kó ń bẹ̀ wọnú bòmíì táwọn checking point tí sọ́jà wà táwọn custom kankan wà tí wọn ò fi ní fura tí wọn ò fi ní mọ̀. So ìyẹn jẹ́ iṣẹ́ táwọn ń ṣe fáwọn ajínigbé. Alright, ẹjá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tòní ìròyìn tó gbé mi wá gangan. Tàwọn mẹ́ta tí wọ́n gbé lọ ilé ẹjọ́ ó kọ wọn. The three men were prosecuted by the Department of State Services DSS níjẹ́ báwọn on a 10 count. Ẹ̀sùn mẹ́wàá wọ́n fi kàn wọ́n. Charge bordering on terrorism, ìdàlúrú, kidnapping, ìjínigbé, concealment of information, agbódegbà. Wọ́n mọ̀nà tá fi lè rí àwọn ajínigbé mú, wọ́n mọ̀nà tá fi lè já àwọn afẹ̀míṣòfò mú, wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn, wọ́n ń bo àṣírí wọn. Ìyẹn ni concealment of information. So, and other related offences. Àtàwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, the Federal High Court in Abuja has sentenced 3 suspects linked to the abduction of school children and teachers
in Orire local government area of Oyo State to life imprisonment after they pleaded guilty to terrorism-related offences. Bó bá jẹ́ wípé ibòmíì ni wọ́n ẹ̀sẹ̀ máa lọ lọ́rùn. Are you guilty or not? I'm not guilty. Tó bá sọ pé I'm not guilty, wọ́n sọ pé kán lọ remand ẹ̀. So ó di kó o máa wá lọ́ọ̀yà kó o máa wá nǹkan kan káàkiri kán ẹ̀sẹ̀ máa gbẹ́jọ́ rẹ̀ wá sí kóòtù. Ṣùgbọ́n once tó bá ti plead guilty, ìyẹn túmọ̀ sí pé ó ti gbà pé ó jẹ̀bi ẹ̀sùn. Tó bá dẹ̀ tí wàá jẹ̀bi ẹ̀sùn, wọn ń fàágùn lọ títí mọ́, ìdájọ́ ló sì kù. Ọ̀dà o, níwọ̀n bá gbà tó ti gbà pé ó jẹ̀bi ẹ̀sùn o, ìdájọ́ ẹ̀sùn rẹ̀ rèé, ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ rèé ló kù. So, after they pleaded guilty to terrorism-related offences, Justice Salim Ibrahim handed down the judgment on the 3 convicts, identified as Abdulrasaq Umar, also known as Abu Khalifa, and Abu Khalid, Yunusa Musa, also known as Yunusa bin Musa, and Samisu Adamusani, also known as Abu Tisa, ordering that their life sentences take effect from the date of their arrest. Látọjọ́ tẹ́ ti mú wọn o ní ẹ̀wọ̀n gbére wọn ti bẹ̀rẹ̀. Ẹ gbọ́, kẹ́ni yàtọ̀ nù Ashiru Àtàlàdé. Ọjọ́ tán ti mú ẹ̀wọ̀n gbére ni o. Wọ́n yìí bọ́ nú ẹ̀wọ̀n gbére. Ìyẹn túmọ̀ sí pé wọ́n ò fọjọ́ sí títí ayé. Ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n dàgbà tí wọ́n dògbó sí. Ẹ̀tún wá ní látijọ́ tẹ́ ti mú ló ti bẹ̀rẹ̀. Ẹ bá bẹ̀rẹ̀ látọjọ́ náà, ẹ bá bẹ̀rẹ̀ látọjọ́ ìdájọ́ pé sọ pé òní ló bẹ̀rẹ̀ o. Òní ìgbà àtọjọ́ the same thing náà ni. Ṣùgbọ́n torí bí òfin ṣe lọ, bófin ṣe là kalẹ̀, báwọn olófin ṣe máa ń ṣe, òun ni pé wọ́n ṣe ní step by step. Wọn ò ní ru mọ́ra wọn. Bí ìdájọ́ yẹn ṣe gbà náà ṣe máa gbé kalẹ̀. Ókè látọjọ́ tá a ti arrest wọn náà ni ìdájọ́ wọn ti bẹ̀rẹ̀. Bó bá jóṣù 6 náà wọ́n fún wọn. Wọ́n á sọ pé láti jọ́ ta ti arrest wọn, ìbá jóṣù kan lẹ́yẹ ti arrest wọn kẹ́ tó gbé wọn wálé ẹjọ́, ẹ ti máa jóṣù kan yẹ kúrò ńbẹ̀. Ní ti gbogbo yẹn mì náà nìyẹn. Okay. The 3 men were prosecuted by the Department of State Services, DSS, on a 10-count charge bordering on terrorism, kidnapping, concealment of information and other related offences. Before the sentencing, counsel to the defendant pleaded with the court to temper justice with mercy, urging Justice Ibrahim to impose lighter sentences. Ṣẹ́rí nǹkan àwọn lọ́ọ̀yà, àwọn agbẹjọ́rò, tán bá rọrùn wọ̀ kí wọ́n wá pè mí lẹ́jọ́. Iná. Àdáná, àríwárí kò gbé méjì kan náà ni. Ẹ bá sọ pé àlùjánnà nílé wa. Kí náà bóun náà sì máa bẹ̀rẹ̀ orin yẹn náà. Àlùjánnà nílé àwọn lọ́ọ̀yà. Òun náà tún wọná. Torí pé àwọn lọ́ọ̀yà ẹ máa mẹjọ́ tí èèyàn ò ní lè jàre. Wọ́n dẹ̀ tó máa push ẹ pé kò ní ìsólẹ̀ pé o ní case. Àwọn èèyàn ti plead guilty. Agbẹjọ́rò wọn tó sọ pé kádájọ́ kó tamper justice with mercy. Iṣẹ́ wo ni wọ́n ṣe tó jẹ mọ́ mercy? Ṣé tí wọ́n ṣe sóṣèèsì ni àbí wọ́n mọ̀? Kí la fẹ́ tamper justice with mercy lórí wọn fún? What? So but àwọn agbẹjọ́rò ò ní ṣàì ṣiṣẹ́ tiwọn. Àwọn náà ò ní ṣàì act pé àwọn ń gbìjẹ ẹni yìí, àwọn ń defend ẹni yìí ni. Wọ́n mẹ́ntí ọ̀yẹ́ kan defend. Ṣùgbọ́n when money is involved, bí lọ́ọ̀yà bá sọ pé òun ò defend ẹ, iṣẹ́ kí wá lọ́gbà kí ló lọ read school kí ló ṣe law fún? Kí ló jẹ́ lọ́ọ̀yà fún? Lawyer must be for or against. Is it that can speak for you or speak against you? So gbogbo ẹ̀ náà ló yé àwọn agbẹjọ́rò. All right. To impose lighter sentences, the defense lawyer argued that the convicts were first-time offenders. Ẹ gbọ́, ṣé ìṣe ọ̀rọ̀ òpònú nìyẹn? First-time offenders. Ìyẹn túmọ̀ sí pé wọn ò tí ì mú wọn fúnrú ẹ̀ rí. Ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣẹ̀nu. Ṣùgbọ́n ṣé wọ́n fọ́ lójú ni àbí wọ́n di létí? Ṣé wọn ò ní rísì tán fi ṣe tàbí tán fi ṣẹ̀ṣẹ̀ yẹn? So ìyẹn ṣe wá kàn wá, ó ṣe wá kàn wá ń tiwa. So first-time offenders who had voluntarily pleaded guilty. Ń bọ́ jẹ́ pé wọ́n mú wọn, ẹ̀rí sì wà. Bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ guilty sí yẹn, ó ní iye ọjọ́ tẹ́ fi proof ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ó dẹ̀ máa provide
evidences wọn náà ni ẹ̀rí tá ń gbéwọ̀ rèé ń bí wọ́n ló ṣe léyìí ń bí wọ́n ló ṣe léyìí ń bí wọ́n ló ṣe léyìí ó ti wà nù statement yẹn ó ti jẹ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ìyẹn ò túmọ̀ sí pé wọ́n voluntarily pleaded guilty, describing their decision as evidence of genuine remorse. Remorse kíni? Àwọn tí wọ́n ti tẹ́mi wọ́n ti tọwọ́ wọn bọ́ ńkọ́? Àwọn tí wọ́n ti extort tí wọ́n ti lọ́wọ́lọ́wọ́ gbà ńkọ́? Kí ni kó jẹ́ tàwọn yẹn? Because kò yé èèyàn. Ńgbà tí èèyàn ṣiṣẹ́ láabi tán tó ẹ̀sẹ̀ wá ń káànú ẹ̀sẹ̀ wá sojú àánú eléyìí ẹ̀sọ̀ ọ̀bọ́mọyẹmọ́. He further told the court that all the three were married with children. Àwọn tí wọ́n jí gbé òbí máa bí wọn ò lọ́kọ wọn ò níyàwó, àwọn máa ran kéékèèké yẹn àwọn ò lóbí, wọn ò níyàwó wọn ò ní bàbá, wọn ò lẹ́bí tí wọn ò lè sùn mọ́ látijọ́ tí wọ́n ti kó wọn kó láàrin ìlú, wọn lọ kó wọn léèwé. Sáwọn yìí ò níran ni, sáwọn yìí ò lẹ́bí ni. And again ńgbà tán mọ̀ pé àwọn ti níyàwó àwọn ti bímọ, ṣùgbọ́n wọ́n lè gbéyàwó níyàwó wọnú igbó lọ, wọ́n lè kó àwọn ọmọ ọlọ́mọ wọnú igbó lọ, ajá mọmọ tiẹ̀ fún lọ́mú, ọmọ tẹ̀kù ló kì mọ́lẹ̀, it's okay, kò sí wàhálà o. So okay, and children and had elderly parents who depended on them for support. Ìkan nínú àwọn tí wọ́n jí gbé ní àwòrán ìṣẹ̀lẹ̀, ìyá àgbàlagbà yẹn ó lọ́mọ 3 ló wà láàrin àwọn ọmọ tí wọ́n kó. Ìyàwó ọmọ òun náà wà ńbẹ̀. Màmá ò tí ì dàgbà tó àbí? Kò yẹ ká pítì àwọn. All right, depend on them for support. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe depend lé gbogbo wa. So kì í ṣàwọn nìkan ni àwọn parents wọ́n depend lé. According to him, most of the charges preferred against them were not directly related to the kidnapping itself, and he urged the court to give them another opportunity to rebuild their lives. Ẹ jẹ́ kán lọ rebuild the life wọn nínú ọgbà àtúnrọ̀, ọgbà ẹ̀wọ̀n ní tá ń pè lọ́gbà àtúnrọ̀, wọ́n pè ní correctional center. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jáde ńbẹ̀ tí ó tó rí rẹ̀ ọ̀kọ̀rẹ́ẹ̀tì mọ́, tó jẹ́ pé ilé ayé ẹ̀ ti bàjẹ́ already, tó jẹ́ pé wọ́n ọ̀daràn tó wọ̀ lẹ́wù náà ní tún padà hù ńgbà tó jáde tẹ́lẹ̀ rẹ̀ fẹ́ correct ẹ̀. Majority àwọn èèyàn tó ń jáde ní ọgbà ẹ̀wọ̀n náà ni wọ́n tó ń padà sídìí iṣẹ́ tó gbé wọn lọ, ni wọ́n tún padà hùwà tó dáa náà ńgbà tán jáde. Ìkọ̀ọ̀kan nínú hùwà tó dáa tó jáde nínú wọn pẹ̀lú ìwádìí pẹ̀lú ìrírí tọ̀dọ̀ mi. So however, counsel for the prosecution opposed the plea for leniency, arguing that the convicts knowingly concealed information about terrorist activities despite being fully aware of those involved in the operation. Ká ní bí kan ṣe sọ́njọ́ ní pé wọ́n mọ̀ wípé wọ́n ń jìyàn gbé ní o, ǹjọ́ tí ọ̀rẹ́ ti sọ pé kò ń bóun ra nǹkan wá tó ti bá ra nǹkan lọ tó ti sọ wípé àwọn ń jìyàn gbé ní ọjọ́ náà lòun ò ti rìn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ mọ́ o, òun ò bá wọn ṣe mọ́ o, ẹ ṣèwádìí ẹ̀ dáadáa. Tán bá ṣèwádìí eléyìí dáadáa tán rí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn, kò tẹ̀lé wọn lóko òjínigbé nǹkan kan, at the end of the day wọ́n lè fojú àánú wò yẹn kí wọ́n fún ní ìdájọ́ kékeré pé ọkàn involve ńbẹ̀ díẹ̀ ni o involve púpọ̀ ńbẹ̀, kì í sáwọn tí wọ́n bá ń bẹ̀ yìí o. So information, okay, knowingly conceal information about terrorist activities despite being fully aware of those involved in the operation. The prosecutor maintained that as Nigerian citizens, the defendants had a duty to report information concerning terrorist activities and those operating on the battlefield to the appropriate security authorities instead of shedding them. Yorùbá ló sọ wípé agbépo lájà ò jalè bí ò sẹ́ni tó bá gbà á lẹ̀. Majority àwọn ọmọ wa òde òní ò mọ nǹkan tí wọ́n ń pè ní àjà. Láyé àtijọ́ àjà níbi táwọn ìyá wa máa ń kó nǹkan sí. Àjà ni òrùlé bí tá ń gbé, bí tá ń ṣe POP sí nìsín, tá ń ṣe ceiling sí nìsín. Láyé àtijọ́ kò sí ti ń jẹ́ ceiling débi tí ó jẹ́ POP. Orí àjà yẹn wọ́n máa tẹ igi sí, wọ́n máa tẹ pákó sí, wọ́n ń kó nǹkan bẹ̀, wọ́n ń gbèpò bẹ̀, wọ́n ń kó ṣú bẹ̀, wọ́n ń kó oríṣiríṣi nǹkan bẹ̀. So kò sẹ́ni tó lè dá epo gbé láti bẹ̀ tí ó dẹ̀ gbé lé lẹ̀ láíláí, kò possible àfi tépo yẹn bá máa dànù látọwọ́ ẹ̀. So bẹ́ẹ̀ nìkan bá ṣe ń gbé látòkè ẹnìkan ni ó gbà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ lẹ̀, bẹ́ẹ̀ tó fẹ́ gbé yín ò bá ti wá rẹ̀ tí ó ràn lọ́wọ́ tí ó bá gbé lẹ̀ kò ní lè gbé.
dandan ni kóhun àtẹnìkan jọ ṣiṣẹ́ láabi ọ̀hún pé àjọ fẹ́ jí epo gbé o tẹ́ni tán jọ fẹ́ jí gbé tí ò bá ti support ẹ̀ ó dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀bẹ́ yẹn ẹni tó fẹ́ jí gbé ò ní lè jí gbé mọ́. So that's just a secret. So following the reading of the charges, the 3 defendants pleaded guilty to membership of a proscribed terrorist organization. Wọ́n láwọn belong. Ìwọ ní kí wọ́n síjú àánú wọn torí pé first offender ni wọ́n. Òkè èèyàn sọ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ló ń o ká tún wá ní àfojú àánú wò ó torí ipò ti jẹ́wọ́ pọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn ló ń. Iṣẹ́ láabi tán fẹ́ gbé òkùnkùn yẹn ṣe ń kọ́. So they also admitted to concealing information relating to the planning and execution of the abduction of students and teachers in Orire local government area. Wọ́n mọ̀ ń pa rẹ̀ náà, wọ́n jọ sọ ni. Bóyá àwọn gan ni ó fún guideline bẹ́ẹ̀ ṣe rìn lélẹ̀ o because àwọn ló wà familiar àmàdúgbò yẹn. However, only the first defendant, Abdulrasaq Umar alias Abu Khalifa, pleaded guilty to count 7, 8, 9, 10. Ó ló ń jẹ̀bi ẹ̀sùn 4 nínú 10 tí wọ́n fi kàn wọ́n, which bordered on allegedly receiving terrorist training. Òun gba training tiẹ̀, passing operational instructions and inciting members of a terrorist organization through the propagation of a particular religion ideology. Ó wà nínú àwọn tí wọ́n bá wọn kó àwọn ọmọ tán bá wọn kó yàn sínú ẹgbẹ́ adàlúrú ẹgbẹ́ afẹ̀míṣòfò. Ẹ̀sìn ni yóò sọ pé àwọn ń ṣe, ọ̀nà ẹ̀sìn kan ni yóò pè fún wọn, ìlànà ẹ̀sìn kan ni yóò pè fún wọn tí fi ń kó wọn jọ tó fi wá jẹ́ pé iṣẹ́ láabi ọ̀ni wọ́n fi ń ṣe. Ṣerú èèyàn bẹ́ẹ̀ ló yẹ ká dáríjì láwùjọ. According to the charge sheet, the defendants, all natives of Niger State, knowingly withheld intelligence regarding individuals connected to terrorist activities, participated in kidnapping operations, and used a messaging platform to facilitate terrorist training and coordination. Àwọn eléyìí ń pilẹ̀ ń lọ́wọ́ nínú ìjínigbé. Wọ́n lọ́wọ́ nínú ìjínigbé. Wọ́n dá WhatsApp group wílẹ̀ tí wọ́n fi ń kọ́ ọmọ ẹgbẹ́ ẹjọ́. Oríṣiríṣi WhatsApp group ló wà nísìn. Àwọn WhatsApp group kan wà tó jẹ́ pé wọ́n fi ń dájọ́. Àwọn kan wà tó jẹ́ pé àwọn ọmọ onínàbì ni wọ́n kóra wọn jọ ń bẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé àwọn olóṣòkùn ni wọ́n kóra wọn jọ ń bẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé àwọn comedian wọ́n kóra wọn jọ ń bẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé àwọn onímemes wọ́n kóra wọn jọ ń bẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé oríṣiríṣi iṣẹ́, oríṣiríṣi nǹkan ni wọ́n fi kóra wọn jọ bẹ̀. Àwọn oní IT, àwọn oní cooperative, oríṣiríṣi nǹkan. Ṣùgbọ́n àwọn ò rí yẹn, àwọn ò rí eléyìí tó dáa fi create WhatsApp platform láti kó ọmọ ogun jọ láti mọ wá jàlú lólè mọ wá dàlú láàmú. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá láti ìpínlẹ̀ Niger. So ó rọrùn láti Niger láti wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Kwara torí pé Bọ̀gú Niger State, Tápà Ọ̀yọ́ State. So now the federal government through the DSS accused them of concealing information capable of preventing terrorist attacks and of engaging in individuals aimed at supporting a proscribed terrorist group. After considering the guilty pleas, the court convicted the 3 defendants and sentenced them to life imprisonment. Kì í sí àwọn tí wọ́n mú ní Ìbàdàn ni wọ́n sentence yìí. Ṣùgbọ́n lára àwọn tó ní connection pẹ̀lú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ yẹn níjọba àbílẹ̀ Oríire, òun náà ni wọ́n sentence. Gbígbóná gbòòrú tájọpọ̀ lọ́tọ́ jáde ní yàjóyàjó náà ni mo ní kí n wá sọ fún yín. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ ẹ kú iṣẹ́ òní o, ẹ kú àtàárọ̀, lágbára Ọlọ́run gbogbo alájọ máa ra jẹjẹ. Akandọ̀rọ̀ Awi Kòǹkò ló kọ mi. Ẹ jẹ́ máa dágbére tí kókó tàrùn kọ́ àtún láǹfààní àti tún pàdé. Títí ìgbà náà ẹ kú òjò wẹ́líwẹ́lí yìí o. Sílẹ̀ ni wọ́n ń pè ní weather for 2. Kò sí wàhálà. Ẹ máa ṣe ní weather for 2. Ọyẹ́ ní ó kìlọ̀ fún tòbí. Kíní kan ní ó sọ̀rọ̀ fọ́lẹ̀. Ọlọ́run ní jẹ́ kí bí ó pa wá o. Ẹ dẹ̀ wá wo kò sí ọmọ tẹ́dá bí láyé ntọ́mọ jẹ ó ti mú wáyé látọ̀run. Ó ti mú wáyé látọ̀run. Ó kàn jẹ́ wípé ilé ayé la wà tá a ti ń struggle. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí pa ní tó lè bọ́ wa tó lè mú gbé ayé wa dẹrùn. Ṣùgbọ́n àwọn olórí burúkú la ní nípò àkóso ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan fi ṣèlú òótọ́ nǹkan. Ṣùgbọ́n àwọn wèrè tí ń bẹ ń bẹ ò nílùú ṣe ni. Tara wọn ni wọ́n bá lọ. I'm telling you the real fact. Nàìjíríà ò nílò láti jìyà, ní láti sọ́fà tó bá ṣe ń sọ́fà yìí. Pẹ̀lú iye owó tá à ń fetí gbọ́ lójoojúmọ́
tí ìfẹ́ tí ọ̀dẹ̀ hàn lára wa ọlọ́run gbàkóso ọlọ́run ṣèyanu fún wa ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ó ń bọ̀ nínú oṣù kẹjọ lọ́jọ́ 15 oṣù kẹjọ my lovely brother and sister tó wá látọ̀ṣun just vote your conscience ta ló fẹ́ràn ta ló nígbàgbọ́ nínú ẹ̀ pé yóò ṣèlú lóore yóò ṣèlú láǹfààní òun náà ni ó tẹ̀lé o òun náà ni ó tẹ̀lé I will also vote my conscience so ìpínlẹ̀ Ọ̀ṣun yóò gba àtúnṣe àti àlàáfíà ọlọ́run nínú àná ẹ̀ yóò dìde ìrànlọ́wọ́ I love you all ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àtOnídèmọdé TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ jẹ́ sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ̀mí orílẹ̀-èdè káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwàṣe ó dàbọ̀ God bless you.